ó tako ìṣèjọba wa ẹ̀sìn wa ó dẹ̀ ń pe ẹlòmíì tí ò tí dàbí wa kó wá dàbí kíni o kó wá dàbí wa àbí tá a bá kó sọ̀rọ̀ mẹ́ta àwọn méjì tó kù yìí ṣé àwọn tí èsè mùsùlùmí ṣé ọlọ́run ọ̀ràn mùsùlùmí sí àbọ̀lọ́run sọ fún mùsùlùmí kó lọ jíṣẹ́ ọlọ́run délé fún àwọn olórí àwọn tí ń darí ìgbà tó sọ fún wa pé ká máa dájọ́ pẹ̀lú tọ́lọ́run sọ̀kalẹ̀ ẹni tí ó bá dájọ́ pẹ̀lú tọ́lọ́run sọ̀kalẹ̀ báwo láyé tó ń múlẹ̀ káàkiri kèfèrí ni wọ́n ó ti ránnu pé káfàgbàgbàgbà káyanjú darí tọ́lẹ́sì yìí kò lè rọrùn àti ṣe pé tí ọlọ́run ọba fún anídàrí lọ́rọ̀ tí wọ́n sọ kẹ́yìn yẹn pé ọlọ́run lè ní akírun kákọ̀rí mọ́sálásí kákí kẹ́nìkà káwọn bí arére alẹ́gbà àwẹ̀ gbogbo tí ọlọ́run sọ pé káfí kírun áyà ni kọ̀yàtọ̀ sáyà àwẹ̀ náà kọ̀yàtọ̀ sáyà ẹlọ ájìtẹ́ bá ló lọ àmọ́ ìgbà ọlọ́run wa ní ká gbé owó olè kọ́ gbogbo ní akírun akọ̀rí mọ́sálásí kò sí tọ́kàn ìjọba ìjọba wọ̀nyí pé ìkírun kò sí ní inú nǹkan tó fi lè júwe pé àwọn yìí lágbára àbáwọn èyí dá ju àwọn lọ wọ́n sì jẹ́ ẹni tó lè rọ́pò àwọn orí ó kírun ò ní ìdí permission àbí ó gbààwẹ̀ ò ní ìdí permission ìṣẹ́ ìmọ̀ ara tó wá ń wíkì ní tó wíkì ẹta tó wá àwọn ọ̀rọ̀ àti òní ìdí permission lọ́dọ̀ ìjọba lọ́wọ́ tó lọ wíyà pé ká bá ti rólè kájí lọ́wọ́ bó láti gbé táàrí ní ìdí permission táwa ní ìdí permission sí wọ́n fún permission àmọ́lẹ̀ àti bòlúwájì mi ìlàbí ìfọwọ́ wájì táwọn ibà lè bí owó olùmọ́lọ́ sí pa aláṣẹ rẹ̀ àyàfi kárí kankan nítorí àárí táàrí bí owó olè àjọpọ̀rọ̀ ẹ̀ ní kí ni ìtàn ọ̀hún rẹ̀ ní authority ẹ̀ gbọ́dọ̀ authority ṣeré authority wúlò fún wa ní abala ìgbésí ayé authority wúlò fún wa lábala ẹ̀sìn ọ̀tọ̀ ní ìgbésí ayé ẹ̀gbọ́mìyé ìyẹn ni pé bá ṣe ń sẹ̀mí yìí tààmì jáde ṣùgbọ́n ẹ̀sìn àwọn nǹkan tàà lẹ́fì ìgbésí ayé ṣe lẹ̀sìn wá mójútó ìgbésí ayé òjú kí ni kọ́ máa mí ẹgbọ́n mẹ́rìnsì kọ́ máa mí kọ́ máa sẹ̀mí ẹni tí ó pọ̀ authority ní òdò fún láyé ẹni tí ó gba ogun tó kójọ ọtọ́ fẹ́ máa sẹ̀mí yọ́pàá lọ́wọ́ ẹlẹ́jọ́ kan pé authority ní òdò gbà fún authority sèfù láìfù wa ṣùgbọ́n kò sèfù dínú wa authority wa ó dọ́ ọlọ́pàá lẹ̀ bọ́lọ́pàá ń bá rí ẹni tí ń kírun lọ́tọ́ lọ́wọ́ tí àkírun àtàbá tí ní ṣe lè máa mú ìgbà èyí kírun mẹ́sẹ̀ wọ́n àwọn sáà sí mọ́ ọlọ́pàá máa wù dọ́ọ̀ni ọlọ́pàá ó ní ọ̀rọ̀ rí ọkàn wọn torí pé authority ó kọ́ sèfù yí kẹ́ máa gbélé ayé kẹ́nìkan máa yẹ̀yìn jẹ but ẹni tó takọ ọlọ́run authority ní ọ̀rọ̀ rí ọkàn wọn ẹni ọlọ́run ò ṣe tọ́lọ́run ẹni tí ń ṣe nǹkan tọ́lọ́run ọ̀fẹ́ authority ní tí kò ṣe tọ́kàn òun kí ló dé nítorí pé authority yẹn àyè tọ́wọ́ ò ṣe kéde kọ bá mú kẹsà yẹ àyèwò lọ́wọ́ kọ́ wà àyè yìí tẹ́ ń wọ mọ́sálásí sílẹ̀ márùn lójúmọ́ ni ẹ̀yin tẹ́ ń rí ìtì ọlọ́run lójúmọ́ ẹ̀yin tẹ́ ń fọra yín mọ́ lójúmọ́ ẹ̀yin tẹ́ ń wẹ̀wẹ̀ lódò kára yín lè mọ́ lẹ́ẹ̀márùn lójúmọ́ ẹ̀yin lẹ́yìn tẹ́ wà bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ń mu tí nítorí pé ẹ̀ lè fọpọlọ yín ṣeré ẹ̀ lè gbà fọpọlọ yín máa ṣeré ẹ̀yin tẹ́ ń mu gbó ẹ̀yin tẹ́ kí parọ́ ẹ̀yin tẹ́ mọ̀pọ̀lọ́wọ́ ó jí pẹ́pẹ́pẹ́ yóò bí ilé bóòrẹ̀ ṣe sáyé ẹ̀yin ọlọ́wọ́ bá gbé ìjọba lé lọ́wọ́ ṣùgbọ́n nígbà tẹ́ ṣe bí ẹni pé tí ẹ̀mọ́ tí ń jẹ́jọba gan ọlọ́wọ́ á gbé láwọn mi lọ́wọ́ láti fi sọ fún yín pé dèdè ìyàtọ̀ yẹ yín rèé tẹ́ ẹ̀ bá ṣe tí mo ní ẹ̀ ṣe pé kí ni dèdè àbùkù àgbàdo mi lónà bíbá lè kìtà àbọ̀ tẹ̀fọ́rọ́ náà bíbá ṣe ẹ fẹ́ máa gba apá kan ọ̀rọ̀ náà gbọ́ ẹni pé kẹ́ ẹ máa kírun kẹ́ ẹ máa gbà wẹ̀ torí yóò ní ìdí iṣẹ́ òṣèlú ò ní ìdí iṣẹ́ bó láti gẹ́ẹ̀tì authority àbàtó mi lórí ẹni bá rẹ̀ kìtà ẹgbẹ́ gba apákan gbọ́ wọ́ta fúrú nẹ́bí báyìí ẹ̀yìn ṣe kèbèrè sí apákan tàmàjàsá wọn yẹ fọlùdá àríkà ilẹ̀ àkíyèsí yóò fi àyà ti dúnìyà tẹ́ ẹ bá dẹ́rú ẹ̀wò ìní wọ́n yẹpẹrẹ ilé ayé èmi ọlọ́run yẹpẹrẹ ilé ayé sáà wà yẹpẹrẹ sáà yẹpẹrẹ láyé Abíọ́lá
bá a ṣe kóra wa jọ́nu táàtò lẹ́yìn Abíọ́lá àwọn ará ṣọ́ọ̀ṣì wọ́n ní kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ àwọn ìlànà gbé Abíọ́lá wọlé àwọn àti north láwọn mùsùlùmí north ó ṣàṣeyọrí kódà nígbà àwọn ògbé fún jọ tún ògbé fún Abíọ́lá north nídìí àti ṣe sùúrù tààlẹ́ gbé fún ní àbí síbẹ̀ ẹgbẹ̀mí ìṣẹ́ gbé fún ó sì pé north náà ní mùsùlùmí north ṣùgbọ́n lọ́jọ́ àwọn alájẹ̀yà double standard àjìyà kọ́ bí ọlọ́wọ́ wọlé àtúwàgbẹ̀ akúrọ́mẹ̀lú ní ìrọ̀kú Abíọ́lá ṣe ẹmọ bí Abíọ́lá tí ó wọlé ó ń dájú ètò wọlé ní ìṣẹ́ rọ̀ èní bàbá àdínì ni bàbá kílè yìí bàbá ayé 2 àárín sàkẹ́rẹ̀ sàkẹ́rẹ̀ ń wọ̀wó ìwé omi ìwé tí wọ́n wà sàkẹ́ Abíọ́lá débẹ̀ àmọ́ àwọn bàbá tí mẹ́gbà ó dọ́pọ̀lọpọ̀ lu yíran àdẹ́ẹ̀kọ́ ní ètí mẹ́mẹ́ yìí àárín sàkẹ́rẹ̀ rí ó lè máa sàánú lọ́nà mú yóò ṣùgbọ́n àárín sàkẹ́rẹ̀ rí. Number 3 Abíọ́lá Kúdírá ló kọ Àlàájà Kúdírá tù níyàwó wọn mọ̀mọ̀ sọ́ọ̀sì níyàwó bàbá ti sí lọ́jọ́ tó ẹkọ́ rí wá pé káṣẹ́ bí ẹni tó ní ẹ̀ pé àwọn sọ́ọ̀sì ni wọ́n kalẹ̀ pé ẹgbọ́dọ̀ dájọba padà fún ẹgbọ́dọ̀ dá padà fún èmi gbọ́ lẹ́nu IBB nígbà mo fún sí tirẹ̀ ní mìíràn ó láwọn wà nù àkọ́kọ́ àwọn tí ọ̀jẹ̀ kó wọ́n gbéjọba lẹ̀ wàláhì kí ló dé àwọn candidate méjèèjì wọ́n pé wọn lójú ara wọn kì í lẹ́sẹ̀ pé kò pé wọn kò síbẹ̀ sí candidate ò pé wọn torí kò sẹ́ni ẹ̀kan tí àwọn candidate méjèèjì wọ́n bá ṣiṣẹ́ dáa náà lọ kéèbò tó lọ èbó òpin dáa nísàlẹ̀ ní àwọn kiri olóko gbogbo ọ́fíìsì lè lọ́wọ́ bóòdù ìṣàpè yìí ṣé tó nípa kàn ní president mùsùlùmí Yorùbá ń bẹ̀ fi gan ẹ́dì kò ṣiṣẹ́ tí ó ṣe àwọn kiri orí ọ̀tẹ̀ sí kò sáàkọ́ ní ọ́fíìsì bàbá mi bàbá tó bí mi ó ní àráǹdì ni ó wọn mọ déètì dáadáa wọ́n ní àráǹdì 1930 táwọn bá lọ sí Ìbàdàn táwọn lọ tajà àwọn a máa wo secretariat kan lọ́ọ̀kan tí gbogbo àwọn bá ti wá rí báyìí sóyẹ́ láwọn tó wá láti wò àtàwọn àlùkọ̀ kan tó wà lẹ́yìn wò àwọn a máa sọ pé ṣọ́ọ̀ṣì ńlá kan tó rí o ṣọ́ọ̀ṣì ńlá kan tó rí o secretariat gbogbo Yorùbá sí ni tí ń bẹ Ìbàdàn local government gbogbo Yorùbá ni tí ń bẹ Ìbàdàn bàbá wá ní sí ìmọ̀ tó dé tó fi rí bẹ́ẹ̀ pé ẹ̀ lé débẹ̀ kẹ́ bá mùsùlùmí kan báyìí ẹ̀ lé bá àfà kírísítẹ̀nì kan lẹ́gbà kí ló dé àwọn lọ́kọ́kọ́ kàwé tí wọ́n rí ní certificate ní lọ́wọ́ ṣẹ́sì jẹ́ wọ́n kàwé gẹ́gẹ́ bí kiri yó èyí tó larí bọ̀ nù wa over 90% tó lọ́kọ̀ bọ́ rí bí bá ṣe ń sọ̀rọ̀ yìí àìsẹ̀ ní pòfẹ́sọ̀ wo ni kí ló dé àwọn bàbá tí a náà sì ṣe bá ti wá wípé àwọn náà sì gbọ́dọ̀ lọ tó àti wípé tẹ́ bá ti lọ ẹ̀ máa di kírísítẹ̀nì ẹ̀ máa kéwú lásán kátíwà bàbá ń pẹ̀lá ní yàtọ̀ dá wọn lọ́wọ́ sọ ìwò di over 90% over even 95% mùsùlùmí níwò tẹ́ ẹ bá rí kírísẹ̀n níwò 4/5 rẹ̀ àjòjì ní kí sọmọ wò ọmọ ìjọba ń bẹ ní ìwò tó dájú lónìí ó náà ní pé kò sí agbolé náà tọ́mọ tó bá di kírísẹ̀n bẹ́ẹ̀ ẹ ti gbogbo agbolé wọn mọ̀ túìtì ẹbí gbapọ̀ wá yálé gbèrú ọmọ bá lé gangan inú ilé wọn ti bí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ó bá rọrùn bẹ́ẹ̀ pé wọ́n jọ fẹ́ra wọn lágbó olókan náà ibẹ̀ ni àní wọ́n mọ̀ tírìtì ẹ̀ nígbà pé ọwọ́ ayálégbé ètò ṣe yálégbé lásán wọ́n mọ̀ tírìtì ẹ̀ bí ẹ tí èsì ara wọn nílùú ìbò ṣe rírun nílùú ìbò ṣe rírun ló jẹ́ pé àwọn náà tí wọ́n bá ti rí ẹnìkan láàrin wa wọ́n kò gbogbo ará àgbòdúgbò wọn lájẹ ni wọ́n sá fún àwọn ọmọ ogun èṣù àjẹni gbogbo wọn wọ́n lébù rẹ bí ọ̀tẹ̀ ni wọ́n gbèsè ẹ tó bá di níṣẹ́ níwò ló gbèsè inú torí tí wọ́n bá gbé ọ̀tẹ̀ sí inú bá tó bá fara pẹ́ wa díẹ̀ ó lè tó padà sí Islam tí orúkú jùlọ ni pé láyé Abíọ́lá ayẹpẹrẹ dẹ́sẹ̀ ìpá àlàgbé Abíọ́lá níbẹ̀ yes ara náà tí ní ọgbàgbé Islamic Brotherhood ló fi tí ẹkùn wa l'Abíọ́lá ìbò wọlé nítorí wọ́n ń pariwo báyìí náà wàláhì wọ́n pariwo
ọjọ́ ti pẹ́ ni àti bẹ́ẹ̀ lómi wo ìbí gbà náà àwọn tí ẹni tí mo bá sọ̀rọ̀ kọ́ ní ọdún tá a wí yìí àwọn á sì ń ṣe dáwà mo wà ní ẹ̀tọ́ ká ń gbé pé Abíọ́lá ní ẹ̀dì gbogbo àwọn ń ṣe dáwà ó dára lójú torí kìí ṣe tó jìnà 1993 wọ́n takò àwọn mùsùlùmí ṣùgbọ́n torí social media èyí kárí ilé abátọ́lọ̀ mú Ahmed wa Ahmed Rasán ẹwọ ìjàjọba àjà àwọn agbábẹ́ ìdìdì mẹ́tàn àwọn Islamic scholar tí wọ́n á bẹ́ mi lé tí wọ́n ní kí n dákùn torí Ọlọ́run àwọn mọ̀ pé mọ́ ń sọ́pọ̀tì Tinubu ṣùgbọ́n àwọn fẹ́fọ̀ kan kí nìkan ohun kí bá wọn ààrẹ ìjìjókòó bóòlù àwọn òṣèré Arẹ́gbẹ́ bóòlù ìsọ́pọ̀tì Tinubu àwọn Islamic scholar yìí wọ́n ṣiṣẹ́ lára Tinubu wọ́n jókòó ti Tinubu wọ́n tó wá sọ fún Tinubu pé ṣétọ̀ bá débẹ̀ kò ní jẹ́ bá máa wọ́ ọ̀tí ó ní láíláí ó ní wọ́n máa rí Fáṣọlá ó dákọ̀ àwọn kan pé wọ́n máa rí wọn àwọn Islamic scholar yìí àwọn ló jẹ́ kí ọ̀rẹ́ tí ń bẹ láàrin El-Rufai àti Tinubu kọ́dán àní àwọn wá bẹ́ẹ̀ mi nígbà wọn wá bẹ́ẹ̀ mi wọ́n ti rí útúbà ní wọ́n ti rí gbogbo gbìyànjú pé bóòrì Tinubu ó ṣe wọlé ìjẹ́ ọ̀nà ní ìdílọ́dọ̀ mi pé kí n bá Arẹ́gbẹ́ sọ̀rọ̀ adẹ̀gbẹ́gbẹ́sẹ̀ lọ́nà méjì mo ní ọkọ̀ fún mílíọ̀nù kí kọ́kọ́ lọ bá sọ̀rọ̀ náà ipé gbogbo kó bí kọ́kọ́ fọ́ ti Tinubu mo gbéra láti bí mo bàdá Kwara lọ mọ́lọ́wọ́ bàálù Kwara torí pé mi tètè mọ bí ibi Ìbàdàn bí ó ṣe rí mo rántí pé ọ̀nà Kwara mo bà lọ tí mo dábùjá mo ní mo fẹ́ Arẹ́gbẹ́ ọ̀nà asùn láti ráyé sọ̀rọ̀ wọ́n wọ́n hòtẹ́ẹ̀lì fún mi kìí ṣe àwọn Muslim scholar lówó hòtẹ́ẹ̀lì fún mi o kìí ṣe àwọn sanwó plane mi o àwọn kọ́ o kìí dẹ̀ ṣe Arẹ́gbẹ́ mo ṣe jihad lọ́ní láti fi pọ́n àwọn bàbá wa ní ẹ̀sìn Islam rí Muslim scholar Southwest ọmọ Yorùbá gbogbo àwọn àfáà wa àgbààgbà náà bẹ́ẹ̀ kódà tí máa àfáà wa ìmọ̀ ẹ̀lẹ́à orí social media mo ti ń sọ yìí bàbá wa Fatai Fẹ́mi tó dá TMC lẹ́wọ́n bẹ́ẹ̀ Aláàjì Ìsá Sọ̀làwùdín àti Akíndélé àbí títàdọ́mùn wọ́n wà ń bẹ̀ wọ́n wà kàrìnkàrìn bàbá wa Sheikh àbúrò sí ìdàdí àtúlà wọ́n wà ń bẹ̀ àwọn Muslim scholar gbogbo Southwest wọ́n dẹ̀ jáàlù súnà wọ́n ṣe wàhálà kọ́lọ́mọ́ ní kẹwọn kódà wọ́n wá bá Olúwo èmi náà mọ́ facilitate bó ṣe rí Olúwo pé àfi Tinubu yìí àfi Tinubu yìí títí tí wọ́n fi rẹ́ mi mọ́kọ́ lọ mọ́lọ́dọ̀ Arẹ́gbẹ́ ní ọ̀gá àwọn ni Tinubu ní ń bá wọn jà bóyẹ pé jà wà lóòótọ́ ṣùgbọ́n ní ń bá wọn jà tó bá ti bá ṣe sọ yìí ó ti yá a sọ ọ̀rọ̀ tó pọ̀ Arẹ́gbẹ́ gbà ọlọ́dà láti ká máa sí àwọn Muslim scholar ń bọ̀ àwọn Muslim scholar yìí wọ́n pe El-Rufai jókòó ni tọ́lá kan bẹ́nu àwọn Muslim scholar wọ́n mú ní àárín àwọn àfá ilẹ̀ Haúsá El-Rufai recognize wọn àtọ̀pọ̀lọpọ̀ gọ́ọ̀nà lọ recognize wọn kódà ẹnìkan bẹ tó jẹ́ wípé kọ̀bá tako Tinubu ni àwọn bàbá yìí ló mú lọ bá Tinubu pé Tinubu àti bá sọ̀rọ̀ ẹjọ́ ṣe Tinubu lẹ́sẹ̀ o ẹsẹ̀ ń gárí o kò tí dìbò gbádà ẹ̀mẹ́ rẹ̀ ní wọ́n lọ ṣiṣẹ́ lára rẹ̀ nílẹ̀ Yorùbá àti níbò mí wọ́n ṣiṣẹ́ nílẹ̀ Ìgbò ẹ̀ṣẹ́ṣẹ́ lè wọ́n ṣe pàpàmbárí iṣẹ́ ní north bẹ́ẹ̀ ṣe rí mi iṣẹ́ tí mo ṣe north tí bá sọ fún yín ẹ̀rù bí èèyàn ńlá tó jù báyìí lọ ní mẹ́ni mo rí ìtì àwọn èèyàn tí wọ́n lọ rí bá gbogbo gọ́ọ̀nà ní north sọ̀rọ̀ pé ìbò primary tẹ̀bẹ́ bí Ọ̀ṣínbàjò gbọ́dọ̀ wọlé Tinubu ni wọ́n sì fi dá mi lójú pé kí n fi ọkàn balẹ̀ wọ́n dẹ̀ tó pè mí padà yìí pé kò tí ì sí gómìnà kan tó tí ì gbé àwọn Muslim scholar state ẹ̀ lọ bá láti lọ bẹ̀rẹ̀ pé Tinubu ni wọ́n ṣe àwọn ọmọ Haúsá sì rèé wọ́n máa tijú àwọn àfà wàláì mo rí tiwọn mo tún ṣiṣẹ́ ní ọ̀dọ̀ Sultan pé kí Sultan kọ́ dá sí ọ̀rọ̀ Arẹ́gbẹ́ àtọ̀gá ẹ̀ láì tí dìbò mo tún wá lọ
mo tún wá lọ bá Arẹ́gbẹ́ gàgà pé ti Tinubu ní kọ́ ṣe. Mo sì ṣe débi wípé Arẹ́gbẹ́ lè rí iṣẹ́ kankan tó ṣe pa Tinubu àfẹ́ni ọba ń parọ́ fún yín. Àwọn Muslim scholar àwọn Arẹ́gbẹ́ lórí bàbá wa ìmúràn ẹ̀lẹ́à àfàtà ìfáàní Sheikh Abdulrasheed Adiyatullah Isa Akindele àwọn kárìkárì SMT Sulaiman ọ̀rẹ́ mi ni wọ́n ní Kaduna tí àwọn bàbá ìbá fẹ́ rí ẹrùfàáyé ẹni tí ó àríǹjì pàpápanù hánà tó ń pè mí pé àmì bóò ní báyìí nítàkà bàbá Mufti bóò ní báyìí àṣìṣẹ́ tán o wàláhì súnmọ́bílá àlàsílá ìlàwà àṣìṣẹ́ yẹn ọdẹ sọ̀ṣẹ́tì mo bá wọn àríǹjì lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ẹlẹ́ẹ̀kẹta ó yẹ láti lọ sun Àbújá àbí láti lọ pàdé Arẹ́gbẹ́ náà jókòó kọ́lá bàbá yìí wọ́n rẹ̀ sọ fún pé ibi tí wọ́n fẹ́ iná lòun ó ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti blọ́ọ̀kì àwọn bàbá wọn lè rí Tinubu mọ́ wọ́n ti àìjáàkì Tinubu mọ́ alọ́ bó ṣe rí mọ̀ sọ wọ́n ti blọ́ọ̀kì wọn ṣùgbọ́n ẹ má bù Tinubu o torí kìí ṣe gbogbo ọ̀rọ̀ lè wọ́n sọ ṣùgbọ́n lọ́wọ́ báyìí wọ́n ti blọ́ọ̀kì wọn wọ́n à lè rí báyìí mọ́ kódà ó ti mẹ́nà bàbá nǹkan sọ pé láyé àwọn òtún yẹ pé ara wọn lọ́dọ̀ olóṣèlú àkàmọ́ lè tọ́jẹ́ pé àwọn orígun tó jẹ́ àwọlé àná ó ti ní problem àwọn bàbá wá tún wọ́n lọ fẹjọ́ sùn ẹni tó yẹ pé ó ti move pẹ̀lú Tinubu ó ti wà lẹ́gbẹ̀ẹ́ Tinubu báyìí wípé báwa la mú ọ lọ ìyẹn wọ́n sọ wípé ibẹ̀ ilẹ̀ mú wa lẹ́yà fáwọn lé Tinubu lọ́wọ́ wọ́n fi recognize wọn òun ti gbá nǹkan òun ti wà lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn pọ̀ sùn tó pé mi lẹ́tọ̀ wá máa bẹ̀ pé báni ṣe bá ṣe rí Tinubu ẹ̀yìn tó pé wọléwọ̀dé ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ebi wọ́n ní kí n ká lọ sọ́dọ̀ Tinubu ní wọ́n lọ mọ́ sọ́pọ̀ sí Tinubu nítorí Islam kìí ṣe pé yóò ṣe dáadáa ṣùgbọ́n lọ́sàn mọ́ sí sọ́nà àbílẹ̀ ẹ̀kọ́ ní tẹ́bí tí wọ́n sọ pé kìí ṣe pé yóò ṣe dáadáa àmọ́ lọ́sàn ó sì sọ fún wa níwọ̀n àti sọ pé kẹ́ tún wá mú mi lọ àdígbé ìtẹ́ máa fi kún nǹkan pé ẹ̀mọ̀bẹ́ bí gbé mi yóò ṣe dáadáa àdígbé tó lè gbóhùn sí Adam question ẹ̀pẹ̀ jam question wọ́n lọ wọ́n dájú òtèmí lọ́tọ̀ ni kìí ṣe torí anybody wọ́n kàn wo Islam wa àti Mùsùlùmí wa pé bàbá yìí sì sàn mo sì ń sọ fún yín dìísè náà wípé sábà ní gbogbo bóyá ayé Nàìjíríà green ṣe di blue báyìí kò bá di rẹ́ẹ̀dì tó bá jẹ́ lómi subsidy tí wọ́n yọ gbogbo ẹni wọ́n jọ yọ subsidy àti ìbùsọ̀gbọ́ wọn yọ tìbí náà ló wọ́n yọ so nígbà bẹ́ẹ̀ ní tó ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ gbogbo wọn ní wọ́n sì ní ilé kọ̀rẹ́ ti àwọn mafia tí ń bayé wá jẹ́ tọ́lá àwọn náà mafia làwọn náà Yorùbá òye èyí tó wá láti LP táàkiri ó gbé lọ́wọ́ àwọn mafia ni òun náà corrupt ara àwọn capitalist ni bóyí ìṣàtíkù ìkàkọ̀rẹ́ ní gbogbo wọn so nígbà tí mafia bá dẹ̀ bá pàdé wọ́n á tún yòkò jó ni wọ́n sì change style ìṣẹ́ máa ń bá lọ lẹ́wọ̀n mọ̀ sí ní wọ́n máa bá lọ ìgbà tí bàbá Buhari ga débẹ̀ bàbá Buhari ò kì í sara mafia so kò lówó sí kọ̀kọ̀ lé sí àmọ́ wọ́n jalè burúkú lásìkò rẹ̀ kí ó dé kò sí tó lè ṣe torí ọ̀tún wọn ó lè òsì wọn ó lè iwájú ó lè ẹ̀yìn ó lè tí ìbá kan ṣe sámà Ọlọ́run gbogbo tọrọ kíríkà bàbá aráàmù ni wàkẹ́kọ̀ọ́ ìsìtàjáàbù láwù bọ́ọ̀lù àbí àwọn òṣèrè àgbà bàbá Tinubu tó ní àdébẹ̀ yìí àwọn olè sí wà kò sí mínísírì tí àwọn bá fẹ́ àwọn kàbá tí wọ́n sí every local government ní àgbò ní ìlú kálukú ìtẹ́jú wọ́n wà mẹ́rin òsì so ẹ̀ tó bá tí ó serious tó bá fẹ́ lọ síbẹ̀ lọ ṣàtúnṣe háàrí àwọn àwọn olótẹ̀lé kìí ṣe nǹkan àdánà àwọn àwọn olótẹ̀lé yìí dáhùn ẹ̀kọ́ lọ ṣàtúnṣe lóòótọ́ tàlẹ́fẹ́ èèyàn mínísítà tàlẹ́fẹ́ support kò di sẹ́nétọ̀ tàlẹ́fẹ́ support kò lọ sí rep tẹ́ẹ̀bà tún House of Assembly ṣe kẹ́ẹ̀tún Senate ṣe kẹ́ẹ̀tún àwọn mínísítà yìí tẹ́ẹ̀mọ̀ èèyàn kẹ́ẹ̀tún ṣe kẹ́ẹ̀mú àwọn tí ó mọ̀ director ministry kọ̀ọ̀kan
àwọn council manager local government kọ̀ọ̀kan kẹ́ ẹ yọ àwọn olórí búkú kẹ́ ẹ bá àwọn tó lámọ̀ràn náà síbẹ̀ wọ́n ẹgbẹ́ lórí ibú ni ọ́ ní kí á ní mọ́ sọ yìí tó lórí ibú ni ọ́ àwọn tó wá tó lórí ibú tí wá ń jí owó wa tó lè wípé sálárì wọn kọ́ra lẹ́lé àmọ́ sálárì ó ti kó ẹgbẹ̀lẹ́gbẹ̀ ilé ó ti ra ẹgbẹ̀lẹ́gbẹ̀ mọ́tò ẹgbẹ́ ní ẹjọ́ kalẹ̀ kọ́ jẹ́ ilé ẹjọ́ tẹ́ pè ní amúné ìlàkàhàdà ẹgbẹ́ máa mọ bí tẹ́ ti rówó yín ẹ máa ṣí ẹ̀rí pé ilé ẹjọ́ yóò lànà ni wọ́n gbé EFCC lẹ̀ tá ní EFCC mú tá ní EFCC gàgà fúnra rẹ̀ akàn wéré ìbú sóré ìbú àrán wèrè sí wèrè àwọn ní káwọn afọ́jú wa máa gbá bọ́ọ̀lù kí ni wọ́n gbà kí lọ́kà gbogbo èyí ẹ̀yin náà ni o ẹ̀yin mùsùlùmí ni o ẹ̀yin lẹ́ sárájọ́ kẹrìnrìn tánàbí rìn ẹ̀sẹ̀ bí àwọn sàhábà ẹ̀tún létò ẹ̀rì organize ara yín ẹbẹ̀rẹ̀ láti ibì kan kò lè pẹ́ tẹ́fìdébìtẹ́ lọ torí ẹ ti lóòkà òǹkà yín quantity kan ní kìí ṣe quality tàbá sì rí quantity wàláì ẹbẹ́ rí pọ́kà change quantity sí kí ni o quality ni kìí ṣe báyìí ṣe máa wáyà káàkiri àwọn ìgangan ní àgbápẹ́ lóòótọ́ àmọ́ ọlọ́run àṣìmọ̀ ànábì àṣìfẹ́ mọ̀